Ní ọdún 1851 àwọn Ìṣàgá wọ́n lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú ọmọ ogun Ẹ̀gbá láti borí àwọn ọmọ ogun Dahomey. Ọdún mọ́kànlá lẹ́yìn èyí ní ìyẹn ọdún 1862 ọmọọba Dahomey wọ́n ṣí ogun wá Ìṣàgá láti gbẹ̀san ohun tó ṣẹlẹ̀. Lẹ́yìn tí wọ́n ti pa èèyàn 100 ní Ìṣàgá ni gbogbo àwọn ará Ìṣàgá fi Ìṣàgá orílẹ̀ sílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún káàkiri. Ará ìlú tí wọ́n fún wá òun ni Adó-Odò ní Adó-Odò Ọ̀tà local government. Ibẹ̀ ni a wà báyìí pẹ̀lú ìyá àgbà mi ìyẹn ìyá bàbá mi Alhaja Nusirat Abeni Amima. Tó ó ti ṣe díẹ̀ tí mo ti rí wọn gbẹ̀yìn ọdún 2012 níbi ọdún 8 sẹ́yìn láti ríra. Òní tí a sì ríra àdúpẹ́ fọ́lọ́run alhamdulillah. Bẹ́ẹ̀ ni mà. Màmá ṣe ìṣèrántí oríkì Ìṣàgá díẹ̀. Àwọn wo lẹ rántí nù ẹ̀? Ìṣàgá Òkúmàsì. Ìṣàgá Òkúmàsì. Ọmọ ayéré owó ní gbàgede. Ìṣàgá òṣèlú gbàgbà. Ilẹ̀kùn Ìṣàgá òṣèlú gbàgbà. Ẹ ṣe. Ìṣàgá Òkúmàsì ọmọ ayéré owó ní gbàgede. Ilẹ̀kùn Ìṣàgá òṣèlú gbàgbà. Ẹ ṣe mà. Àwọn ọmọ Yorùbá ó ṣe pàtàkì láti má gbàgbé orísun wa, láti má gbàgbé ibi tá a ti wá, láti má gbàgbé ibi tá a ti ṣẹ̀ wá, nítorí odò tó bá gbàgbé orísun rẹ̀ wọ́n máa ń gbẹ ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi àti ìyá àgbà mi Alhaja Nusirat Abeni là ń kí gbogbo yín káàsán ẹ kú bójú ọjọ́ ti rí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá nígbà tí ẹ wò wá yìí. Ojú tẹ́ ẹ fi ń wò wá yìí ò ní fọ́ o, bẹ́ẹ̀ ni etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di ohun tẹ́ ẹ máa náwó sí. Màmá ẹ bá wa káwọn ará ilé. Kí gbogbo ilé o, ìkò ní ṣe yìí, ìkò ní ṣọmú fún yìí o, ká máa dára fún yìí, ẹ máa rí ṣe o, ẹ máa rí náà ẹ máa rí lò, kò ní ṣe yìí. Ọ̀rọ̀ mi kù kọ́, ó kú ilé ìyá mi. Èmi Nusirat Abeni tí mo fẹ́ kí eríkì ilé ìyá mi. Ọmọ aníṣẹ́rẹ́ ogun nílé. Ọmọlẹ̀ kò ṣàgà ìmáṣà yóò ṣe ìrètí ó kù máṣà yìí. Ìmáṣà yìí. Mo ń gbàgbé yìí. Ṣé àwọn ìmáṣà yìí ni ọmọ aníṣẹ́rẹ́ ogun nílé? Ìmáṣà yìí ẹ ilé bàbá mi. Ìmáṣà yìí ẹ. Àmọ́ ṣá ọkàn mi ti ń lọ. Ó ti ń nínú. Téèyàn bá ti ń dàgbà. Nínú rẹ̀. Aníṣẹ́rẹ́ ogun nílé. Ọmọ Ìṣàgá ṣàtìbá mi ìyíwọ̀n ọmọ náà ọkàn tó ń gbẹ́jẹ̀ mọ́. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n lẹ́ni bá sọ lẹ́nu tọ̀hún sàpò ìyàkọ́ ọlọ́run aláwùrà bí má jẹ́ ń fọwọ́ sí ju ilé bàbá mi tó bí mi lọ́mọ Ìṣàgá ni mi ò Òkúmàsì. Ọmọ ayéré owó nígbàgede ọmọ bónílé òsùn bó pẹ́ lẹ́yìn kùlé ẹ̀ títí oorun a máa mónílé lọ. Ìṣàgá ni mi ò máa fọ̀sán ìjagun ọba èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta Ìṣàgá ọ̀kan nù ọ̀kan yòókù ní wọ́n fi rán gbaṣọ nílé bàbá tó bí mi lọ́mọ. Ọmọ alágbò dúdú bọ̀lọ̀jọ̀ tó wọnú ọkọ̀ funfun kẹnẹwẹ́ ló jáde ọmọ káfọ̀ páwà káfàjẹ̀wà káfọ̀ gèdègèdè ọwọ́ wà kọ̀délẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àwa lọmọ olúwẹ̀rí Ìṣàgá tí ò wọkọ̀ kó sanwó rí. Ewúrẹ́ dúdú tó sọnù lọ́jọ́ sí ẹ mọ́wàá rẹ̀ kùlé wa àgùntàn funfun bọ̀lọ̀jọ̀ tó nù ẹ má fi lo ní Ìṣàgá tó ìnáwó gbẹ́ràn rí àmọ́ bó ṣe obìnrin rán gbọ̀dọ̀ lónù. Ẹ wá rẹ̀ kùlé oníṣàgá tó ráwọn ọlọ́mọ gbáyagbáya Ìṣàgá Òkúmàsì ọmọ ayéré owó nígbàgede tó ó tún dọjọ́ míì ká fi pàdé.